èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Tóyìn Adégbọlá, the one and only international aṣẹ́wó tó ní NAFDAC number all over the world, international one. Another one is a counterfeit. Mo ń fi àsìkò yìí rọ̀ yín ike kí n máa wo ètò Bisi Ologe show, àtọkùnrin àtobìnrin, obìnrin olóríire, Bisi alálùbáríkà, ẹ̀yin bàbá tẹ́ ní ìyàwó tó dáa nílé tẹ́ ẹ wo mi lọ́kọ́ mo ti ṣoge láti òkè délẹ̀ ni mo ṣoge yẹn láti òkè délẹ̀ ṣe é ti rí sá ẹ máa wo Bisi Ologe show. lórí ìdùnnú àtayọ̀ àlùbáríkà tó pọ̀ ọmọ tá a bí tàn tó jáde lé ní Abdulhakeem ọmọ kábíyèsí olómi tútù ọmọ náà dá ìgbà tó gbòògbò èyí tá a retí ní adé orí kọ́lọ́dé bá wa láyọ̀ àtàlàáfíà ẹjọ́ ẹgbẹ́ wọn lé orí kéèkì yẹn ẹgbẹ́ wọn. mọ́níjà mi lọ́ba bá kábíyèsí lọ́ba ń gba 50,000 wà lọ́wọ́ wọn dáadáa máa gé kéèkì yẹn sí kábíyèsí ẹ bá mi fún ọmọ yẹn ẹ fún 50,000 ọyọ ẹ bá mi fún wọn náà máa ṣe kí ni máa sá gbogbo ètò ọmọ yẹn ẹ bá mi sọ pé kábíyèsí o gbogbo alájọ máa jọ wí kò sí nǹkan tá a máa wí ni Allahu Akbar òun ló ga lórí ohun gbogbo Allahu Akbar òun ló ga lórí ohun gbogbo àjọ dìde ẹjẹ àjọ pé ẹjẹ káàdì ìjẹ ẹjọ ká fi kọ́lọ̀ rọ̀ balẹ̀ ìwọ tí Ọlọ́run. àwọn táwọn nítorí celebrant ẹni bá dìde torí Ọlọ́run. ìtò ọmọye Ọlọ́run bá dìde kó bá wa ṣe Allah. Happy birthday to you, sir. Lẹ́yìn yẹn, dọ́kítà ti lè tẹ́lifà, wọ́n lè bá wọn tó kéèké. Wọ́n lè bá wọn tó kéèké. Káyọ̀ ìbẹ̀rẹ̀ tó máa tẹ̀lé kábíyèsí wá kéèké. Àpò àjọ. Ẹ jẹ́ tí ká dìde ká fún ọlọ́jọ́ mi ní standing ovation. Ó yẹ máa bọ ẹjọ́. Lóbi tútù. Ìdáwọ̀ ẹ̀rọ ni. Àwọn goods mi ti ń dé. Kó máa lò. Owó tó yẹ èèyàn. Yes sir. Owó tó yẹ èèyàn. Àdóbìnrin kankan tó lè tẹ̀lé wọn ni. Àbí lọ́rọ̀ tí mọ́mì ni wá. Ẹ sọ pé. Let me see. Ọba olómi tútù wọn. Ẹ ṣe máa bọ̀ ní
ní cake stand. Ẹ máa bọ̀ ní cake stand. Lórúkọ mi. Gbogbo tó bá kúrò lómi tútù máa lulẹ̀. Ìwọ ló kàn. Ẹni ètò ní. Ẹ bá kúrò lómi tútù máa lulẹ̀. Yes o.
Adéṣọ́nà ò bàbá tiwa. Adéṣọ́nà kẹ́lẹ́ Adéṣọ́nà kẹ́kẹ́. Ó ṣe pọ̀ṣẹ̀dé, pọ̀ṣẹ̀ ìyàtìjọ́ bí bàbá máa tó jìyà. Adé o, Adé. Ọ̀rẹ́ tòbí ní àwọn ọmọ súnmọ́lá. Adéṣọ́nà ò, èèyàn tó ní wébì ọmọdé. Ẹni ọlọ́lẹ̀ ní ọmọ ogun. Ó ṣe Adéṣọ́nà ò. Ọ̀rẹ́ mi, èèyàn mi ní ẹ̀jẹ̀ mi ní. Adéṣọ́nà ò. Adéṣọ́nà yóò lé Adékù gẹ́gẹ́. Ìyọ̀ kìkẹ́ mi ní ọ̀gbẹ́ bàbá lájòjì rẹ̀. Adé o, Adé. Yetunde Afro Abúlé Ṣòwò gbogbo Síkírù 120 Adélẹ́rìn ẹ̀hún ní Ṣáínà Adé o Adé Adé ọ̀yá òní dúró ní ẹ̀ṣẹ̀ ẹ̀yìn tí wọ́n tún fans. Ọlọ́pàá wa kábí bọ́dì. Ó ní dúró mi ẹ̀ṣẹ̀ púpọ̀. Ó jẹ́ ènìyàn tó dúró mi wọ́n ti mọ̀ sí. Ó jẹ́ ènìyàn tó dúró wọ́n ti sá lọ ẹni ọlá. Ó ní dúró mi wọ́n ti mọ̀ sí. Ó ní dúró mi ẹ̀ṣẹ̀ púpọ̀. Àwọn kílé. Ó ní dúró mi ẹ̀ṣẹ̀ púpọ̀. Ó ní dúró mi ẹ̀ṣẹ̀ púpọ̀. Ó jẹ́ ènìyàn tó dúró mi wọ́n ti mọ̀ sí. Wọ́n súnmọ́ lọ. Adé. Wọ́n súnmọ́ lọ. Àbúrò ọlọ́mi tuntun jọ. Àmì kí jẹ̀jẹ̀ tí tó bá ti rí. Olórí oko jẹ̀jẹ̀ tí. Ọrùn tó dé wà lọ jẹ̀jẹ̀ tí. Ọ̀gá wa, ọ̀gá wa, ọ̀gá wa. Jẹ̀jẹ̀ tí. Ẹ̀gbọ́n mọ̀ súnmọ́ lọ. Ó ṣe mọ̀ súnmọ́ lọ. Ẹ̀gbọ́n tẹ̀lé ọlá. Láti ẹni o. Máa mi kí jẹ̀jẹ̀ tí tó bá ti. Mo súnmọ́ lọ. Àwọn kọ́ lọ́dà ẹ̀. Àdéhùn. Adé Ṣáínà. Àwọn kan lọ́dà ẹ̀. Wọ́n yẹ sọ. Ní ológun kan. Àwọn kan lọ́dà ẹ̀. Adé. Àwọn kan lọ́dà ẹ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.